Wòlíì Marcus Tibetan ti fi ohùn ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ìgbésẹ̀ tí wọ́n ní láti gbé lórí ọ̀rọ̀ MC Oluomo àti gbogbo bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ó lágbára pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ti doríkodò lórílẹ̀‐èdè yìí tí gbogbo àwọn ọmọ Nàìjíríà sì ń pariwo ebi lọ́tún lósì. Ebi ipá o epo tún wà àtúrẹ́pọ̀ ló ń bí bàbá mo lè kọ́ rí búyà sí sójú yín fọ́ ni ìríkà ráìsì 1213 ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣé ti pa ni sóyè eléyìí ni bàbá ẹbọ́ lẹ̀ ń bẹ́ o ẹjọ́ ọmọ kékeré ṣe eléyìí pọ̀ ẹtú wàhálẹ̀ Tinubu èmi ló kàn gbèsè yìí pọ̀ o. ṣùgbọ́n fún fẹ́ dàbí ìgbà wípé ìjọba gan mọ the right thing láti ṣe kí nǹkan bá lè dẹrùn fún gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè yìí tí wọ́n sọ wípé àwọn ń ṣe ìjọba lé lórí ọ̀rọ̀ ń tojú sùnyàn ó lágbára. Wòlíì Marcus Tibetan wá ní ó ní àwọn ìgbésẹ̀ kan tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní láti gbé ní kíákíá kí nǹkan ó bá lè yàtọ̀ kó má bàa burú ju bó ṣe wà yìí lọ àti pàápàá wípé ààrẹ Tinubu ní láti yẹra fún MC Oluomo pátápátá kí nǹkan ó bá lè yàtọ̀ nínú ètò ìṣèjọba wọn. Ẹ̀yin èèyàn wa ǹjẹ́ yìí gan lérò wípé eléyìí possible gan ṣá nítorí ọ̀pọ̀ wa la mọ̀ wípé lóyálèsí ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ni MC Oluomo jẹ́ ní tipẹ́tipẹ́ ǹjọ́ wá ṣeéṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yẹra fún un pátápátá. Ẹ máa bá mi fìdáhùn tiyín sí comment section. Kí wá ní àwọn ìgbésẹ̀ tí wòlíì Marcus Tibetan ń sọ̀rọ̀ nípa ẹ̀? Kí ni àwọn nǹkan tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní láti ṣe kí nǹkan ó bá lè yàtọ̀ lórílẹ̀‐èdè yìí àti pàápàá kí ni ìdí ẹ̀ gan tí wòlíì Marcus Tibetan fi ń tẹnumọ́ wípé kí ààrẹ Tinubu ó yẹra fún MC Oluomo. Eléyìí lágbára ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yìn ò bá ti tẹ̀ tẹ́lẹ̀. Ẹ láìkì, ẹ fi ìròyìn sí comment kẹ̀sì máa bá mi share kó máa lọ káàkiri sórí ayélujára. Àwọn ìgbésẹ̀ tí wòlíì Marcus Tibetan ń sọ nípa ẹ̀ ló dá lórí àwọn nǹkan tó lè mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó yá òun rèé ẹ jẹ́ a jọ gbọ́. Láti make sure kó supervise gbogbo iṣẹ́ tó ní ṣe pẹ̀lú mẹ̀kúnnù, kó fún wọn lówó kán lọ fi ṣàgírí ká lè bízì, kó fún àwọn student lówó kán lè bízì ní school, kó fún àwọn transporter, kó kó mọ́tò wọlé, kó lé àwọn MC Oluomo kúrò ní títì, ká má ṣe gbọ́ nípa MC Oluomo mọ́. Ṣé lè sì possible ṣá ẹ̀yin èèyàn pẹ̀lú bí MC Oluomo ṣe fi gbogbo ara ṣe nígbà election tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé lọ́dún náà lọ́hùn. Ṣé wá possible kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá yẹra fún MC Oluomo just like that? Ẹ̀yin èèyàn kí lè rò tìyín lórí ọ̀rọ̀ yẹn máa bá mi sọ sí comment section ó lágbára. Nígbà tí mediocrity yẹn ọ̀dẹ̀ tẹ̀lé sọ́dà lágbára tó tó ìlàrin ni ó ti tó jẹ́ náà. Àwọn tó tẹ̀ ẹ̀kọ́ transport ń ṣe gbọ́dọ̀ wọn pé àwọn tó ṣe politics wọn rí portfolio kan gbé ní Nàìjíríà. Àwọn mechanic, àwọn womanizer, àwọn hoteler, àwọn tó ń lówó láti ṣe bàjẹ́, àwọn náà gbé portfolio fún is Sanwó-Olú a politician? Does he read politics? Ṣé ó read the politics? Is Atiku read the politics ní university? Ṣé Ọbásanjọ́ read the politics? Kí ni èròǹgbà sí yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa bá mi sọ sí comment section kájọ máa gbọ́rọ̀ yìí yẹ̀ wò. Ẹ má wàá gbàgbé, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́ ẹ bá ti tẹ̀ tẹ́lẹ̀. Ẹ like, ẹ comment kẹ̀sì máa bá mi share kó máa lọ káàkiri sórí ayélujára. Ire o.